ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ kó ipa pàtàkì agbára nínú Ọlọ́run. ẹ̀ yálà ìpàdé ìlú ni, ìpàdé lọ́balọ́ba ni, ìpàdé ìjòyè. A ti ẹ̀ gbọ́ wípé Olúwo tí ó jẹ ìpè ẹ kó ipa gbòógì èmi níbẹ̀. gangan ni ẹni lọ fi jẹ́ tí mo fi jẹ́. Ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Èkíní nílùú Ìwó, ipa tí mo kó, mo ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ìlú tó pọ̀. Local government secretary àti ọlọ́mọ wẹ́wẹ́, owó mi ò fi kọ́ nígbà tí wọ́n dá local government sílẹ̀, ìní ń lòdù ni. Central Mosque tó wà níwájú ilé ọba, extension tí wọ́n ṣe tó dédé bẹ́ẹ̀ tẹ́hun, owó mi mo fi kọ́. Nígbà tí ò sí iná, èmi mo lọ jà pẹ̀lú Goodluck Jonathan tí wọ́n bá ní approve ilé Ìwó fi ń rí náà lò lónìí. Federal College of Education tí wọ́n gbé sí Ìwó, èmi lọ́lọ́run fi kẹ́ tí mo lọ bá Minister of Education Alhaji tí mo lọ bá bí wọ́n ṣe ń sọ pé Buhari ọ̀dà tó yìí, mo lọ bá torí pé ilé ìwé yẹn Ìlá ni ọba lọ torí pé ṣe Bísí Àkàndé ó ti rin pa tí wọ́n fẹ́ gbé wá sílà. Èmi Bísí Àkàndé ní colleague dẹjọ ní anílé ìgbìmọ̀ asòfin Constituent Assembly 1977 ọ̀rẹ́ ní àṣùgbọ́n gbà mọ́ pé London mo wà mọ́ lọ sí kidney surgery. Ìjọ kẹta nú hospital mo ti wá tí mo ti lọ àjà fún school yẹn ní Buhari bí sọ pé Chief Ogundokun, so you are from Ìwó? Mo ní àsọmọ Minister Alhaji pé gbogbo aládé ìjọba Abacha ṣiṣẹ́ bí Federal College of Education sì dé Ìwó nìyẹn. Àwọn nǹkan tá a gbé ṣe náà nù. Nígbà tí wọ́n fẹ́ jolúwo, Arẹ́gbẹ́ pè mí ó ní bàbá wọn ní kọ̀sọ́ba tí wọ́n jẹ tí wọ́n ní kọ́ńsọ̀ pẹ̀lú yínkẹ́ gbà. Tọ́rọ́ba tó kù náà Asiru colleague mi àjọṣe council on 76 ni. Bọ́lá Ìgè ló á bẹ̀ mí, èmi Bọ́lá Ìgè ọ̀rẹ́ ní àṣùgbọ́n àjọṣe gbẹ́rí pé kí n jọ òun fẹ́ kí Asiru Tádéṣe kó ṣe Olúwo. Lẹ́yìn ìgbà tá a ti wà ń tà fún ọdún mẹ́wàá tá a lọ́ba, èmi náà rò mo dẹ̀ gbà. Níjọ́ tá a sì jẹ́ àgánú ilé mi, àbùradà tí mo lò Mọ́kà ní Alhaji Adé àti gbé wá tí a jẹ ọba. Inú ilé wọn pààrin ọba tọ́kọ́ jẹ́ inú ilé wọn, sàárè rẹ̀ tájòjì ọwọ́ wọn mú mi wọ̀ ńjọ́ náà. Àwọn Málíkì náà ìwà náà là ṣe. Kò wá sí ọmọ àwo kan tí ó fún ọ̀jẹ̀ nínú tèmi, ẹni dá lóhùn ọ̀jẹ̀ nínú tèmi kó fi Ọlọ́run rẹ̀ sí pé. Mi ò discriminate ìfẹ́ mọ́pẹ́ ní káwọn àna ẹgbẹ́ kan, gbogbo ẹ̀ ń bá ti wà ní. Ó dá bàbá lórí ti ọ̀rọ̀ Olúwo ni ẹni kò wọ ìpè bí. Wàhálà ta nínú. Ẹ mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá ẹni tí wọ́n bá fi jọba ó ní láti wọ ìpè bí. Kì í ṣe pé ọ̀wọ̀ pàápàá kò ṣe pé ni. Ó níye ìjọ tó yẹ ó pè mí bẹ́ẹ̀ kó tó máa bẹ́ kiri lóru. Kò pé. Kò pé kò lójọ́ tó yẹ ó pé. Wọ́n tiẹ̀ ní pé wọ́n lọ sí ìdí Ògún, ṣé lóòótọ́ ni? Ó wà nínú magazine mi yìí nígbà tí èmi wà ń bẹ mo dúró tì báyìí, èmi dẹ̀ ní ọmọ Ògún ni mí. Mo dúró tì báyìí nígbà tó túbà tó gùn tán tó kan ṣẹ̀ tán tó ṣe gbogbo ẹ̀ tán. Ńlá mú sórí àga ní Àdìó Imran lọ́sẹ̀ àwo ńlá wà ní ó wà nínú magazine yìí eléyìí ibi tó ti wẹ́ tó ti kíní ó wà ń bẹ. Ṣé gbogbo Olúwo tó bá fẹ́ jẹ ni wọ́n máa ń wé ńlá wà nínú àbí tí wọ́n ṣe wá rí bẹ́ẹ̀? Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni ẹ̀sìn ló gbalẹ̀ rẹpẹtẹ. Ẹ̀sìn ló gbalẹ̀ rẹpẹtẹ. Olúwo náà lẹ́nu ó ní gbogbo ọba tó lùrì ọba tó lù sọ̀lẹ̀ tó lè pàdé àwọn lọ́balọ́ba kọ́lọ́wọ́n ọba kọ́ba ń dẹ́rẹ́ jẹ Olúwo ló ń kí mi tọ́ dọ̀bálẹ̀ nínú magazine.
mọ́sáàsì ńlá tí mo kọ́ sí Ìwòrè Central Mosque rẹ̀ owó mi fún mo ìparí ẹ̀ ṣùgbọ́n ó ti stage tó dére local government secretary tí mo kọ́ ní ọlọ́run ọ̀wẹ́rẹ́ ọpọlọ bẹ́ẹ̀ bí n la ẹ̀wọ̀n òfin tolúwò wá síbí. ṣùgbọ́n gbogbo àwọn ìwà kọ̀ọ̀kan tí Olúwo hù lórí nígbà tó ní ìyàwó tó bá dé adé tá tún dádé fún ìyàwó irú ẹ̀ ò dẹ̀ ṣẹlẹ̀ rí kí ni àwọn ará Òwò ń ṣe sí àti pé kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ní ká bẹ̀ Ọlọ́run sí fún ìyípadà rere torí ìsọnù ni àwa tí wọ́n ń kọlá fún tí wọ́n ń bọ́lá fún tí wọ́n ń buyì fún ó ti ń di ẹ̀tẹ́ torí pé òní tìjú bó bá ṣe tán yóò tún máa yọ̀ yóò tún rẹ́rìn ni. ní ìsìn wọn lọ sọ pé òun ò mu igbó mọ́ òun ò mu kokéè mọ́ nígbà ìyàwó ẹ̀ sì pariwo tako mú tó tún ya fọ́tò ètò tí ń wégbó ọ wà nù òwe yìí kò dínà ẹ̀ níbi ọdún mẹ́wàá tí a ti ń fi ẹ̀sùn kàn. ẹ̀ńtà tó aburú jù náà ni pé ìwà ọ̀tẹ̀ ìwà àbàjẹ́ tí bá gbogbo yẹn jẹ́ ẹ bá ní bẹ̀ kọ́lọ́ ń bá ní yí padà kó mọ́ wọ ọ̀tá irú Ọọ̀ni Ifẹ̀ tó lọ bá wọn Ọọ̀ni ràn lọ́pọ̀ bàbá Ọọ̀ni tún ràn lọ́pọ̀ Ọọ̀ni wà náà àti ọ̀dàn owó bó sì joyè torí pé ó gbé lọ́dọ̀ bàbá Ọọ̀ni pẹ̀lú Ọọ̀ni tí wọ́n dẹ̀ ràn lọ́wọ́ ńgbà tí ń lọ sí skul torí bàbá rẹ̀ ò ní lọ́ọ́ débi kọ́rọ̀ lọ bàbá ẹ̀ gan gbé lọ́dọ̀ tèmi ṣùgbọ́n kò sí ní tá a fẹ́ sọ ń polówó ju pé ká bẹ Ọlọ́run fún ìyípadà sí rere bá a yọ ń sìn tá a láfihàn kàn mí jẹ náà wàhálà náà ni tọ́ra àwọn tí ó dìde ọ̀tẹ̀ ló tún wọ̀ pọ̀ ṣùgbọ́n tó bá yí padà tí ó jẹ́ kí ọ̀rọ̀ wọn bá débi pé ayọ̀yọ̀ tọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti sú yẹn ó sú Ọlọ́run. ẹni bàbá Arẹ́gbẹ́ ni wọ́n mú Olúwo wá fún yín. òun ló pè mí pé kí n jọ kí n f'Olúwo jẹ n tí Arẹ́gbẹ́ dẹ̀ ṣe fún ọmọ mi kan tí mi ò rí lọ́dọ̀ Adélékè ńlá Arẹ́gbẹ́ ṣe fún ọmọ mi ọmọ yẹn ti kú sí i wọ́n ń pè ní Badru èmi tí mo fi Adélékè jẹ gómìnà lẹ́yìn ìgbà tó jẹ gómìnà tán lọ́rọ̀ dàrú ló tún fẹ́ lọ senate Oyinlọ́lá ń bẹ láyé ọmọ tó ní senate Akínlábí lọ́dí òmu ló ní senate mo tọ̀nà ẹ̀ mo gbé Adélékè sí ọmọ wa fẹ́ á ṣe legislative aid lọ́wọ́ Adélékè ọlọ́mọ ẹ̀dẹ tó jẹ́ lọ́ọ̀yà lòun mú ó sì ti gbàgbé bóun ṣe débẹ̀ ìjọ yẹn náà ni wọ́n wá sọ fún mi kí n jọ kí n wá dúpẹ́ lọ́dọ̀ Arẹ́gbẹ́ ó sì ṣe fún ọmọ ní tí Adélékè sọ fún àti àṣẹ fẹ́ drag me to APC ìjọ ní APC no PDP ni mí n bá dé ọ́fíìsì Arẹ́gbẹ́ sí ni tó bá ti rí Ògúndòkú báyìí yóò dìde ní ijó ni Ògúndòkú ìwó lòdà ní ọmọ ajó bí kòkòrò èmi ní ọmọ kì gbogbo rẹ́kọ̀tì ẹ̀mí ní sòbí kí mi tí Seclusion barrister ti ṣe fún mi gbogbo òde gbọ̀ bá jò tán kó tó wá pé bàbá ẹ̀ jókòó tí wọ́n bá jẹ́ yẹn kan mọ ọgbọ́n fi mú yàn Arẹ́gbẹ́ sí master máa dúpẹ́ lọ́rọ̀ rẹ̀ nìyẹn débọ̀ tó bá ń ṣe kan báyìí fún nígbà sọ́tàn lọ́rọ̀ Olúwo wọ̀ ó ní bàbá mo fẹ́ rí ni inú mi dúpẹ́ wá dúpẹ́ lọ́ọ̀ mi ó sì dọ̀bálẹ̀ wà mo fẹ́ gbà kan lọ́yìn mo ní kí lọ́ọ́ kan dọ̀bálẹ̀ kó náà ọ̀dà dìde ó lóun fẹ́ jẹ Olúwo ó ní a sọ pé kò sí Olúwo tí ó jẹ tẹ́ ẹ̀ ní fi àṣẹ sí kó tó jẹ mo fẹ́ jẹ Olúwo ní next week mo sì fẹ́ kẹ́ fọ́ sí mo mọ̀ pé ní mo fẹ́ kẹ́ ẹ̀ tẹ́ ẹ fẹ́ fi jẹun kẹ́ ẹ gbé ilẹ̀ ó sì sọ àṣírí náà tí èèyàn bá jórí ahun gan yóò sàánú ẹ̀fọn tó sọ mo sì gba ọ̀rọ̀ Rashidi wọlé nù ó jẹ́ pé èmi àti SSG Moshood nílé èèyàn gidi tó wà níjọ́ tó mọ yẹn èmi ò rí wọn mọ́
ṣùgbọ́n bàbá rẹ̀ gbọ́dọ̀ mi rí bá a ṣe fira sí ìjọba la bá dáràn. mo mọ̀ pé bàbá tó bí kábíyèsí Ọọ̀ni àjọṣe WNTV ni òun ló máa ń kí wa tá a bá fẹ́ káròyìn. Sànú mo ti gbọ́ ìtàn pé bàbá rẹ̀ gan ló rán Olúwo yìí lọ́wọ́ láti ka skusat. Olúwo tó ń bú Ọọ̀ni ń sìn ó lè fi ọjọ́ orí ju Ọọ̀ni lọ ṣùgbọ́n Ọọ̀ni ó ju gbogbo ọba lọ. Àfijọba tán la bá dáràn. Olóhùn ò lè máa pera òun lọ́ba ibi tí n bá dúró sí. Ó ní ká mọ̀ pé ń lọ́ba mọ́. Ọba lóun fẹ́ mi joyè mi. Oyè tí mo jẹ tẹ́lẹ̀ Ọ̀tún Balógun lè wò. Ọba lóun ọ̀fẹ́ kí n jẹ́ bẹ́ẹ̀ mọ́. Kí n máa jẹ ọba ńlá. Mi ì gbọ́ rí pé ń jẹ ọba ńlá mi kankan. Àṣìléṣà ni ẹ tiẹ̀ ti ń jọba ńlá. Lọ́ba dé lọ́ba ní òun jọba. Lọ́ba fi ń jọba ńlá. Mo sọ Arẹ́gbẹ́ ní bàbá ẹ má gbà. Láyọ̀ ní kí n gbà á. Àṣé nǹkan ńlá ni n bá gbà á. Àṣé kò ní pẹ́ tí ó fi kàbùkù. Ọ̀nà ọba Olúwo òkè. Ọkọ̀ lọ fọ́ ṣọ́ọ̀bù yẹn. Ó tún na ọmọ mi ọba ọgbàgbà. Mi ò lè gbà. Èmi lára yín pariwo mo fi ọjọ́ bá. Ibi ìjà wa ti bẹ̀rẹ̀ nù. Ọwá lóhun jọ Báyọ̀ Àrẹ̀mú. Ó sa àbúrò mi ni. Bàṣọ Adédèjì ọmọ rẹ̀ ṣe sínú advocate ń sìn. Ọlọ́yọ̀ wọn àti ọba Kúta. Onítorí pé Arẹ́gbẹ́ pè wọ́n láti bá sọ̀rọ̀. Èmi mo dẹ̀ ń san sálárì fún ẹ lápò mi ìjọba ò fún ẹ lówó. Èmi mo ń ṣe gbogbo ẹ̀. Ọwá lọ má yọ̀ wọ́n. Pé wọ́n lọ dá ẹni tó fi ẹ jọba ní ló pè wọ́n. Tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ ń bi ní ló lè bínú sí wọn sọ̀rọ̀ rẹ̀ ń bi. Lọ́wọ́ lèmi náà ti jọ wọn. Ibi ó ti bẹ̀rẹ̀ sí bómi nù. Kò sí nǹkan méjì tó dìjà èmi rẹ̀. Ó fojú olórí gógì. Ó sì ń jìyà rẹ̀ ní ẹ máa ó ti tẹ́ lágbàáyé. Kì í ṣèwọ nìkan. Kò sọ́ba tí bá sọ̀rọ̀ ẹ̀. Kò síba tí àwọn ọba àdúgbò bá gan wọn ọba ṣe pọ̀. Ó dà bàbá pẹ̀lú onírúurú ẹ̀sùn tí wọ́n fi kan ọba Olúwo. Ǹjẹ́ ó wà pẹ̀bí? Kò wọ́ o. Torí pé èmi ká pé ọmọ Ọlọ́run ni a sọ fún un. Ó ní ìgbà tó yóò lò ń bẹ̀. Ilé ìpẹ̀bí yẹn ni mo ti kọ́ lọ fún un ní owó oṣù kìíní. Ǹjọ́ lọ jẹ́wọ́ ọmọ ẹni tí ìṣe méjì mo tó mọ̀ pé ọmọ Kọ́lá ni. Kọ́lá bàbá rẹ̀ náà ìwà rẹ̀ ó yàtọ̀. Ó ní tí n bá mọ̀ pé ọmọ Kọ́lá lòun mi ní jẹ́ kó hàn ìjọba. Irọ́ ló dẹ̀ pa nígbà tí ìsìnkú òun lòun ní Kọ́lá. Ó sọ àṣírí bàbá rẹ̀ fún mi. Níjọ́ yẹn wọ́n èéfín níwà. Ó ti débẹ̀ tó ti ń sọra rẹ̀ di ọba tó jọba lọ. Ọba kan ò lè pọ́n ju Ọọ̀ni lọ nílẹ̀ Yorùbá. Ó ti ẹjọ́ ọmọdé jọ lóun jù lọ. Ọjọ́ orí kọ́ ni a fi ń jọba. Ìwó lọ máa gbàṣẹ ní Ifẹ̀ àti Ọ̀yọ́ ni. Ó ṣe á lójú wọn lọ. Nígbà pé ọlọ́lọ́ ní ọ. Nígbà pé o tó ń ṣe Ẹ̀sàlàsì kí là ń pè gbà ẹ̀ náà. Ẹ̀sàlàsì kí là ń. Ọ̀sà sọ̀rọ̀ ẹ̀ lórí ṣíṣe nǹkan. Kíní ló tó sì mú òjò gbádùn. Ẹni tó jẹ́ àfijọba gan-an tó bẹ Arẹ́gbẹ́ ọ̀dà ènìyàn gan-an lára tó ti ẹ̀wọ́ náà láti bá tẹniyẹn jẹ́ tó fi lọ mí Ọlọ́run ọ̀dà. Mo lérò wípé kí èèyàn tó jọba ní ilẹ̀ Yorùbá wọ́n á dífá. Ṣé wọ́n á dí tí wo ni? Àní gómìnà ló ní òun fẹ́ fi jọba òun fẹ́ fi tán ọ̀ràn. Olóhùn fẹ́ fi tán ọ̀ràn tó dábì kan nínú òṣèlú ló fẹ́ fi tán. Tó sì jẹ́wọ́ fún mi Ọlọ́run ọ̀dà tí ń bá purọ́ mọ́ wọn. Pẹ̀lú gbogbo ìwà gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan ọba Olúwo yìí, ǹjẹ́ ẹ rò pé
ń tàbùkù àpèrè. èébú ní ń bu àwàdà yàtọ̀ fàpèrè ọmọ àwo ni wọn. pàápàá jùlọ àti Ìwó lápapọ̀. ọmọ àwo ni wọn ni ọmọ gba àbùkù káàkiri sẹ́yìn òkè ń tàbùkù wa ni àbẹ́yìn gbogbo tára ń sọ gbogbo àgbáyé ni gbogbo àwọn ọba yòókù ni wọn ọba ṣepọ̀ mọ́ ìbà lórúkọ jẹ́ ni. bàbá Ògúndògún bàbá Ògúndògún ọmọ yín kọ́ kọ́lọ́mọdé àbíbíkúbi ọmọ. a dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn pàtàkì ló wá láti Ìwó. tó pọ̀. àwọn bíi Professor Láyé Olóròdé. ọmọ mi nìyẹn òun sì lọ́rẹ́ rẹ̀. bàbá Líadí Tẹ̀là. Líadí òun ṣe ẹrú Olúwo ni ọmọ àlè ni ẹ jẹ́ ń pè fún yín mo pè lẹ́jọ́ ń sìn pàápàá tó bá mi tó kọjá lórí Olúwo tó rọ́ fẹ́ joyọ́ fẹ́ jà síwájú mùsùlùmí. èmi tí mo ìwọ Líadí tó wá tá a mọ̀ pé ó ti ẹ̀já mọ́ nǹkan kan tó ní kí n fi ọ́ sí candidate fún House of Assembly House of Rep mo wá gbà lọ́wọ́ ọmọ tó wà ń bẹ̀ mo bá mi pòsì ẹ̀ àdìbò House of Rep ni kò lè win ní polling booth ẹ sọ pé mo sọ fún ẹ̀yà rẹ̀ nígbà tí ọkọ̀ wí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ tí ẹ̀ dákọ̀ mi sí ìbúlóbù mi kò lè dákọ̀ mi indirectly oníjàǹdùkú bó fi máa ń win ní election òótọ́ mo win ní gbogbo election ṣùgbọ́n àwọn jàǹdùkú ṣé ẹ tí ó lo jàǹdùkú aráyé ò ní fẹ́ràn rẹ̀ kí jàǹdùkú tó sì strike. Líadí ìṣe èèyàn èmi ni garanto ẹ lọ́dọ̀ MK Abiola èmi garanto ẹ lọ́dọ̀ àbúrò mi Àríṣekọ́lá ṣé o mọ̀ pé ń wò pò ní Concord ọ wá sí monitor Ìbàdàn àbúrò mi l'Àríṣekọ́lá èmi náà ń garanto ẹ nígbà ọ̀dà MKO tán ńlọ́wọ́ sí Ìbàdàn èyí tó burú jù pé nígbà tí ó tún dìbò ọbẹ̀ Àríṣekọ́lá kò fún lówó tó ní ọmọdélé ọmọ èmi mo tún fà lẹ́yìn lọ ẹ̀ ń purọ́ ọmọ lọ́wọ́ fìyà jẹ àwọn yẹn ò sí lọ́hùn nígbà tí àwọn rẹ́gírà wà ní jambu tá a ti jọ tì í tóbi sáfù ní pilgrim board ó ti sọ̀rọ̀ ẹ̀ ní nǹkan mi ẹ wo mo sì máa dí pẹ̀lú ẹ̀ kó dìde kó pé kàtìpọ̀ mẹ́ka dìde pé wọ́n dìbò òun kí wọ́n wí ní kánsílọ̀ kọ́lọ́mọ́ pa wá ààbò àwọn tá a jọ ń ṣe ti kú tán ó ní ìdísọ́lọ́run fi dá mi dúró tí wọ́n fi lọ gbogbo ẹ̀ ń bá ṣèbí wọ́n gbà bí. ní àárọ̀ aláàárọ̀ yìí àwọn ẹgbẹ́ búrẹ́dì wọ́n ti jí débi láàárọ̀. ní ẹgbẹ́ oníbúrẹ́dì wọ́n fẹ́ yàn wọ́n jẹ. wọ́n fẹ́ yàn jẹ àwọn tí ìlú Ọ̀yọ́ fẹ́ yàn ti Ìwó jẹ èmi ni Ìwó èmi l'Ọ̀yọ́ ìyàwó ẹni tí ọmọ fàjẹgbọ̀n ọlọ́pàá ni wọ́n wá fẹ́ lo agbára yẹn lórí wọn ṣùgbọ́n wọ́n wá bá mi ń jẹ̀ta èmi kan ti ṣe National Grand Patron Concerned Bakers Association of Nigeria tó jẹ́ pé ńgbà tí ò sí fúláwà ọwọ́ mi fúláwà bọ́ síta fún gbogbo ilẹ̀ Yorùbá. lẹ́yìn kó fúláwà wọlé. mo ní bakery tó ń ṣe bisikíìtì ní Gèjèrè ní Badagry Expressway opposite Ọjọ́ Cantonment. kí lorúkọ bisikíìtì? Imperial. ní òní àwọn ọmọ mi sì ní 19 bakeries. tẹ́ ẹ bá wá níjọ́ tí Olúbàdàn jẹ ní búrẹ́dì wa Àyọ̀mọ́ ní là ń fa 2000 loaves tí fọ́tò mi ọmọ mi àti Olúbàdàn wà. a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín bàbá a máa rí yín bá ọjọ́ yín á dalẹ́. àmì àtẹnẹ dàgbà. àmín. bí ẹ ṣe mọ̀ wípé òṣèlú tó dáńtọ́ ni bàbá tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí ó di ìlú Nàìjíríà mú lọ́jọ́ tèmi lè fọwọ́ rọ́ bàbá sẹ́yìn kódà wọ́n ti wà nínú òṣèlú ó ti ń lọ bíi 100 ọdún ẹ rí i pé Gàmbàrí jẹ díẹ̀ lóbì kéyìn tó pọ́n ọpẹ́ ní fọ́lọ́run bàbá oyè tán fi ń dá yín lọ́lá lọ́tún lósì ó pọ̀ rẹpẹtẹ àfẹ́ tó ogun. ó tó bẹ́ẹ̀ gẹ̀. kí làwọn oyè ẹ dárúkọ díẹ̀ fún wa. èmi ní Báṣọ̀run Mùsùlùmí kí n bẹ̀rẹ̀ láti bí oyè ẹ̀sìn
èmi ni ọba ńlá gbogbo ilẹ̀ Ìwó, ààrẹ àgọ́ ìwé òkè, àpèsìn ẹ̀rìn Ọ̀ṣun. ajagun láàṣẹ, àpèsìn ẹ̀rìn Ọ̀ṣun. Bẹ́ẹ̀ náà mo jẹ ní Ìbà. Èmi ni ajagun pọ̀tẹ́ Ilẹ̀ Ifẹ̀ tí kábíyèsí Síjú Adé fi mí jẹ lágbára Ọlọ́run. tó oyè náà pọ̀. Wọ́n dẹ̀ sọ wípé ẹ mọ̀ pé èèyàn ńlá náà fi ń joyè láwùjọ. Ìwà èèyàn máa tóbi tí ọba níwà wọn à ní rántí ẹ̀ sí rè. A rí i pé olólùfẹ́ Ebenezer Obey Commander ní awo wo ni bàbá kọ́kọ́ kì í. 1972 tó kí ọba Alípẹ̀dó tán ńlọ lóhùn sáàfẹ́ kí mi London la wà. Ọdún yẹn ni àwọn Ẹ̀gbá UK tí wọ́n ṣe àjọyọ̀ pé wọ́n jọba Alípẹ̀dó. Èmi gan ni guest tí mo ṣe alága àwọn ní ìjọ pátí Obey. Àbálò àbábọ̀ kóbe tó wá sí Nàìjíríà ọba lọ ṣèdánwò rẹ́kọ́ọ̀dù ọkọ̀ ọba Alípẹ̀dó tán níwò kí Alípẹ̀dó tán bá ní ọba àdìgbò mọ òdìdẹ rẹ kábíyèsí ọba Olúwo mi ìwọ ọmọ àtẹnigbọlá ìwọ ọmọ àtẹnigbòrè. Nígbà tí ọ̀pọ̀ rẹ̀ ó ní mi ò lè gbàgbé ọ̀rẹ́ mi Abíọ́lá Adéníyì ọmọ Ògúndòkú ilẹ̀ bàbá ń jẹ́ Ògúndòkú managing director ọkọ̀ Yẹmí Àtinúkẹ́ ọba bàbá Tóyìn bàbá Àsàní Odílé Ọmọlọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́kọ̀ ṣe nù. Ẹ̀ẹ̀kejì ní èyí tó ṣe ní around the world àwa gbére wa dá Amẹ́ríkà lónìí adúpẹ́ lọ́wọ́ àyẹ̀ jàǹkàjàǹkà tó yẹ wá sí nílùú Amẹ́ríkà. Abíọ́lá mi Bíọ́lá ọmọ Ògúndòkú Ìwòdìlé. Ìyàfẹ́ tó yẹ ṣẹ̀ṣẹ̀ ọjọ́ mẹ́ta yìí égbà sì máa fi ọ̀rẹ́ wa Àlàní Bánkọ́lé jẹ́ oyè afọbajẹ ìlú Ẹ̀gbá. Ó wá tó gbogbo àwọn àtàjẹ èmi ní nígbà tó kí gbogbo Ẹ̀gbá tán èmi lọ́kọ́ kì kó tó kí gbogbo àwọn tí ó jẹ́ èèyàn láyé. ẹ máa ìgbà tí wọ́n kì í ní 1972 yẹn ìyẹn bíi ọdún 350 là ń sọ. Lágbára Ọlọ́run. Owó ń bẹ. Èló lẹ máa ń ná fún wọn nígbà yẹn. Owó gba ju mílíọ̀nù tá kò kí ní sí. Àwọn owó náà sẹ́wọ̀n pé ó gan ni wọ́n gbé fún pé náírà kọ̀bọ̀ láwọn mọ́ náà níbo la dára wọlé 500 wọlé 100 náírà wọlé. Bọ̀tò owó yẹn bá kó 100,000 lọ́wọ́ ó kọjá mílíọ̀nù ti sìn. Owó yìí sì tún ní bá tá ti bọ́ sí gbogbo ayé gbogbo ayé tí ó ti bù wá owó yìí ni. Torí ó nídìí tí mo ṣe béèrè ìbéèrè yìí. Kí ni kan náà. Mo rí átíkù kan tí bọ́dà wa kan Túndé Ọdẹ́ṣọlá tí wọ́n kọ lórí fún secretary Òròkì social club. Lọ́ṣogbo. Bẹ́ẹ̀ ni wọ́n wá ń bi bàbá yẹn wípé Haruna Ṣọlá tó kì wọ́n gbà yẹn èló ni wọ́n ná lọ́dún yẹn bíi early 2000. Èmi Haruna kémi náà. Bàbá yẹn wá ní ẹni tó ta sánsán jù nínú àwọn tó lówó lọ́wọ́ nígbà yẹn pé Vespa ni ẹni yẹn ń lò ṣùgbọ́n owó níyì nígbà yẹn. Ẹ̀yin àti bàbá Obey àjọṣepọ̀ owó ló ṣì wà lájọṣepọ̀ ṣì wà. Ní ìsìn kòríkòsùn ni wà. Tí ẹ bá wo báde tó ṣe lọ ní 83 tó ṣe lọ yìí tí Wàsíù Àyìndé tó play ẹ rí i pé ńgbà tí Wàsíù bẹ̀rẹ̀ bó ti kí Obey tèmi lọ́kọ́ kì kó tó kí gbogbo àwọn bàtà anybody fọ́tò ẹ̀ wá mi sídi rẹ̀ wá nù léèsì a lè fira wa lẹ kí ikú má yà wá. Obey amúnúdùn ni orúkọ rẹ̀ ń jẹ́. Tí èèyàn bá ti gbọ́ orin Obey orin ìṣírí orin ìdánilẹ́kọ̀ọ́ orin àríkọ́gbọ́n Ọlọ́run fún kọlọmọ tí ìjọ lọ. Olórin wo ló tún kì í lẹ́yìn Obey. Síkírù Àyìndé Barrister Abíọ́lá Ògúndòkú ọmọ Olúlà tó níwò arókó ńlá ṣe dán lóore. Mẹ́ta ni Síkírù náà kí mi mẹ́ta ló ṣe olókè àsìpẹ́ ẹlẹ́jà tẹ bá ti rẹ́jà ẹ má dòdò rárá
tó ní Abíọ́lá Ògúndòkun asmutọ Àdìsá adé ìbáyọ̀ òsì ẹ̀fà Àdìsá ọlọ́rẹ̀ ọ̀bọ ọlọ́lá adéré ogún ọ̀yàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bàbá ká sọ wípé ẹ̀tún táyé wá ẹ̀yà wo ló máa wù yín láti Yorùbá ni mí, ṣé lárúbáwá ni mo tó ń padà bọ̀ Yorùbá ni wọ́n jẹ́ wọ́n sì jọ lọ́lá wọ́n tún máa jẹ́yàn ńlá kí tí wọ́n tún máa sìnà rọ̀wọ́ tí mò ń ṣe lọ tó ń gbé mi níyì tí ọ̀jẹ̀ ń tẹ́ tẹ́lẹ̀ bí a ṣe sáré tó ẹnìkan ò ní dìbò ń wò kó pé tèmi bá wọ̀ wọn ò sì gbápò tí ilé kí n gbéyàn lẹ́kọ́ mọ́ wọlé mo ti gbé 6 council sílẹ̀ tí mo gbéyàn lẹ́tí àgbò wọn sì tó gbogbo wọn ara wọn ń bẹ láyé dòní. àṣìṣe náà ni àfihàn ìjọba bá àṣìṣe náà làfihàn sí bọ́ọ̀dù àjẹ gọ́vùnà wọ́n ń pè bàbá gọ́vùnà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ rí wa kọ́lọ́ọ̀bà gbogbo tó kálù bá ṣe Ọlọ́run bèrè lórí kálukú. ó dáa bàbá kí ni nǹkan tí ẹ fẹ́ kí wọ́n máa fi rántí yín tẹ́ ẹ bá dàgbàdàgbà tí ẹ rí bí àgbà ń rè. inú re ìfẹ́ sí ọmọnìkejì àti ìgbàgbọ́ sí Ọlọ́run kí wọ́n sì máa ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ kí ọmọnìkejì ṣe kí ayé yẹn bá lè dá ní ojú ọ̀la. Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́. Àmín. tó wọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n wọn ni kì í jẹ́ kán pe àgbà níwèrè kí ni àmọ̀ràn yín fún orí kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn ọmọ ìlú Ìwó àti Nàìjíríà lápapọ̀. ìfẹ́ fún ọmọnìkejì ìfẹ́ ìlú ara ẹ̀ kí èèyàn fẹ́ yẹn náà lù ú gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún yàn kí èèyàn fi sin ìlú kó fi sin ọmọnìkejì àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà kí wọ́n jẹ́ kí gbogbo wa ká mọ rẹ ní ọmọ ìlú kan náà ọmọ ìyá kan náà kí ọ̀tẹ̀ ìlú kẹ́yìn ká má jẹ́ kó gba òun lọ́kàn láti hùwà bí kò sí pé ọmọ ìlú ni mí ẹ wá ọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀ bá dé ọmọ US of A ní UFS of A káà náà gbà pé èèwọ̀ wa ká sì má jẹ́ kí ẹ̀sìn bó ṣe fẹ́ dàlúrú kó má dàlúrú torí pé èmi ṣe ọmọ ogun ni mí mùsùlùmí ni mí torí pé níbo Olúwo sì gbé ogun àtọwà ní kò sí ọba tí ó jẹ tí ò ní kàṣẹ fógun tí ò ní ṣe ó náà sì kàn fẹ́ níbo lọ pé àjẹ kó dìjà àti kó ṣe nǹkan kọ́lọ̀ nǹkan tí a sọ́nà. tó ẹ ṣeun gan ni bàbá ẹ kú atótónu láti òwúrọ̀ a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o a máa rí yín bá. ẹ máa ṣe àmín. ẹ ní fẹsẹ̀ kọ àmín. ẹ ní bọ́dún lọ èmi náà ní bọ́dún lọ àpẹẹrẹ gbogbo àtàjọwọ́ àbí náà là ní kú báyìí a ní bọ́dún lọ ẹ ṣe Ọlọ́run ràn yín lọ́wọ́ ìgbéga ọba yín lẹ́nu iṣẹ́ yìí ẹ bá láàánú pàdé tí ìròyìn yẹn wà jẹ pé ọmọ tó bẹ̀rẹ̀ lánàá yìí ìtàn rẹlẹ̀ jẹ̀ǹtì lórílẹ̀ ayé ẹ ṣe ẹ káàbọ̀ sílé wa. tó yànyàn Ìbàdàn ni a ti wá bá bàbá lálejò a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o a máa rí yín bá tí ẹ bá gbádùn eléyìí tó bá tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ kẹ̀tún pàdé wa lórí ètò wa ètò yín Gbangba Dẹkùn ibi ni gbangba ti dẹkùn tí kedere ti bẹ̀ wò Sherifat Ògúnṣolú ló ń dágbére fún yín pé èṣù oníyàwá onífọ́tò nìkan la fàyè gbà jámọ̀ tó lòdì lèmi ọmọ àwọn èèyàn kọjá ọmọ òṣè máa farawé ọmọ onígbójú tí àjòjì ò gbọdọ̀ wọ̀ ẹ wò ẹ jẹ́ ń dalẹ̀ báyẹn ná láyọ̀.